ẹ̀yin èèyàn lé èyí tún lágbára o èyí lágbára o lórí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ààfin bàbá wa Erinlá. Lálákọ̀ọ́kọ́ mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́bí lénìí. 4th of August, happy birthday to you, long life and prosperity. Mo kí yín happy new week o. Ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀, ọ̀sẹ̀ ìdùnnú, ọ̀sẹ̀ àlàáfíà ló máa jẹ́ fún èmi àti yín. Ọlọ́run á gbọ́ àdúrà gbogbo wa. Nǹkan tí a gbọ́ ní inú ààfin bàbá wa Erinlá, ó tún yà wá lẹ́nu o nípa òrìṣà èyí tí ó ń yọ sí àwọn èèyàn kiri. Ṣé ẹ mọ̀ pé ní ọ̀sẹ̀ tó kọjá mo sọ fún yín bí òrìṣà yìí bí ó ṣe yọ sí àwọn sisi wa gbogbo yìí. Wọ́n ní ó yọ sí èèyàn kan nínú mirror, wọ́n ló yọ sí èèyàn kan nínú mọ́tò. Oríṣiríṣi ọ̀nà ni wọ́n ló ti ń yọ sí wọn. Ṣùgbọ́n àwọn tó ń yọ sí yìí, àwọn tó jẹ́ pé wọ́n ní èrò búburú lọ́kàn wọn láti ṣe ibi ni, àbí tí wọ́n ti ṣe ibi. Àwọn èèyàn tó jẹ́ pé wọn ò ṣe ibi kò yọ sí wọn o. A wá gbọ́ nípa arákùnrin tó ti ń ṣiṣẹ́ ní ọ̀dọ̀ bàbá wa Erinlá tipẹ́. Wọ́n ní ọkùnrin yìí wọ́n ló ti wà nínú ààfin wọn, wọ́n ló ti lé ní 30 ọdún tó ti ń ṣiṣẹ́ nínú ààfin bàbá wa Erinlá. Wọ́n ní tí bàbá wa Erinlá bá dẹ̀ fẹ́ ṣe ritual, wọ́n ní òun ló máa ń palẹ̀ mọ́ gbogbo àwọn ritual yẹn, tó máa kó gbogbo àwọn èròjà nǹkan tó fẹ́ fi ṣe ritual bí epo, orógbó, ọtí ìbílẹ̀, gbogbo ẹ̀ tó máa kó gbogbo ẹ̀ sílẹ̀. Tó jẹ́ pé ìgbà tí bàbá wa Erinlá bá débẹ̀, wọ́n á kàn bẹ̀rẹ̀ sí ṣe ìwúre. Nǹkan tó arákùnrin yìí máa ń ṣe nìyẹn. Ṣé ẹ mọ̀ pé ní Ilé Ifẹ̀ oríṣiríṣi àṣà àti àdúrà ni wọ́n máa ń ṣe lójoojúmọ́ ní inú ààfin yẹn. Kì í ṣe àdúrà kékeré ni bàbá wa Erinlá ń ṣe o, kó tó di pé a kàn máa ń rí wọn tó jẹ́ pé wọ́n máa ń jáde. Nǹkan tó ń ṣe nínú ààfin yẹn láti ṣàdúrà kì í ṣe kékeré. So arákùnrin yìí wọ́n ní ìgbà tí ó kó gbogbo àwọn èròjà yìí sílẹ̀ tán, wọ́n ló wá yẹ kí ó lọ pe bàbá wa Erinlá wípé kí wọ́n wá ṣe ìwúre wọn. Wọ́n ní ìgbà tí ó máa ní kóun bẹ̀rẹ̀ sí ṣe nǹkan tó yẹ kó ṣe sí omi, torí wọ́n ní ìkòkò omi kan wà tán gbé sílẹ̀ tó yẹ kó ṣe ìwúre yìí sí kó tó di pé ó lọ pe bàbá wa Erinlá. Wọ́n ní ìgbà tó máa ní kóun bẹ̀rẹ̀ báyìí, wọ́n ní ṣe ni òrìṣà yìí ló rí nínú omi yìí. Wọ́n ní bó ṣe collapse nìyẹn. Wọ́n ní bó ṣe dákú rọgbọdọ nìyẹn. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí pariwo nìyẹn, tó ń gbé dìgbàdìgbàdìgbà. Wọ́n bá lọ pe bàbá wa Erinlá wá. Wọ́n ní ìgbà tí bàbá wa Erinlá dé, bàbá wa Erinlá wá ní kán fi sílẹ̀ wípé tó bá yá ó máa jí. Wọ́n ní wọ́n ní ìgbà tí ó ṣáà jí ṣá, wọ́n ní bàbá wa Erinlá ní pé kí ló ṣẹlẹ̀, wípé kí ló dé, ìwọ náà ó tún fẹ́ darapọ̀ máwọn ẹni ibi. Wọ́n ní arákùnrin ní òun ò ṣe o, òun ò ṣe o. Wọ́n ní bàbá wa Erinlá ní kí ló ṣe. Wọ́n ní ìgbà tí ó máa sọ̀rọ̀, wọ́n ní ó ní èèyàn kan wípé ó wá offer òun ní 200,000 naira wípé kí òun lọ mú gèlè tí Dr. Elizabeth tí wọ́n ti wé rí, kóun lọ mú wá fún òun. Allegedly o, nǹkan tá a gbọ́ ni o. Ṣé ẹ mọ̀ pé nǹkan téèyàn bá ti lò, òun ni wọ́n fi máa ń ṣe ìkà. Nǹkan téèyàn bá ti wọ̀ sí ara, òun ni, bóyá bàtà ni o, bóyá gèlè ni o, ayé ò ní mú wa o, ní agbára Ọlọ́run. Ẹni tó bá dẹ̀ lóun fẹ́ dojúkọ wá, àbóun fẹ́ fi nǹkan tá a ti wọ̀ tóun fẹ́ fi ṣe ibi fún wa, orí ara wọn náà fi máa gbé. Wọ́n ní arákùnrin ní òun ò lè ṣe, wípé òun ò lè ṣe, òun ò lè ṣerú nǹkan báyẹn. Wọ́n ní wọ́n fẹ́ fún ní 200k. Èèló ni 200k? Tó jẹ́ pé èèyàn ò ní ná tán. Ṣé ẹ mọ̀ pé gbogbo ọ̀nà ni wọ́n máa ń gbà láti mú nǹkan tí Queen Naomi náà ti wọ̀ rí láti lọ fi ṣe ibi. Ọlọ́run Elédùmarè ló ń kó Queen Naomi yọ lọ́wọ́ àwọn èèyàn burúkú yìí. Wọ́n ní arákùnrin lòun ò lè ṣe. Ṣó bóyá ó wá rò nínú ọkàn ẹ̀
ni òrìṣà yìí fi yọ sí ni, torí bàbá Wẹ̀rìn láwọn náà sọ fún yín pé ṣé òun rò láti lọ gba owó yẹn ni, wípé tí ò bá jẹ́ pé òun ro nǹkan báyẹn òrìṣà yìí ò ní yọ sí ẹ. Ẹ̀yin èèyàn lé ilé ayé yìí le o. Kéèyàn ní kán lọ mú gèlè èèyàn wá, gèlè tẹ́ni yẹn ti wé, kí lẹ fẹ́ fi gèlè onígèlè ṣe? Kí lẹ fẹ́ fi gèlè onígèlè ṣe? Ṣé ẹ fẹ́ yí lórí ni àbí ẹ fẹ́ yà ń wèrè? Ọwọ́ ayé ò mà ní ká wa o, ọwọ́ ọ̀tá ò mà ní ká wa o. Ọlọ́run Elédùmarè ló máa ń ṣàánú Dr. Elizabeth nínú ààfin yẹn. Ọlọ́run Elédùmarè ló máa ń jà fún wọn. Ẹ̀yin èèyàn lé, oríṣiríṣi la ti gbọ́ nípa bí bàbá Wẹ̀rìnlá ṣe fẹ́ gba immunity, tí gbogbo wọn ń sáré kiri dìgbàdìgbàdìgbà tán lọ ń bẹ gbogbo àwọn èèyàn. Last week ni mo sọ gist kan fún yín tó yẹ pé àǹtí wa ó lọ kó àwọn elders ìlú wọn àtàwọn family wa tí bàbá Wẹ̀rìnlá tí wọ́n jẹ́ kán wọnú ààfin tán tí wọ́n mọ́ta, tán ní kó má ever kó àwọn family àti elder wá sínú ààfin àwọn ọmọ láti wá máa bẹ̀bẹ̀. Wípé torí àwọn ti ní sùúrù tó fún wọn, àwọn ti dákẹ́ tó fún wọn, àwọn ti dákẹ́ tó fún wọn pé wọn ò gbọ́ràn. Ẹ̀yin èèyàn lé, a dẹ̀ tún gbọ́ pé bàbá Wẹ̀rìnlá ń sọ fún ìkan nínú wọn pé kó padà sí base ẹ̀, wípé enough is enough, nítorí pé òrìṣà yìí náà yọ sí níbi tó ti lọ ṣàdúrà. Wọ́n níbi tó ti lọ ṣàdúrà ló ti rí òrìṣà yìí. Ẹ̀yin èèyàn lé, tí ò bá ń ṣe pé wọ́n ń ro nǹkan burúkú lọ́kàn wọn, òrìṣà yìí ò ní yọ sí wọn náà. Wọ́n dẹ̀ ní òrìṣà yìí ó ń protect àwọn èèyàn tínú wọn dáa ló ń protect nínú ààfin bàbá Wẹ̀rìnlá. Ẹni tí ò bá ti robi sí ẹnì kejì, òrìṣà yìí kò ní wàhálà, kò ní yọ sí. Ṣùgbọ́n ẹni tó bá ti ń ro burúkú sí ẹnì kejì, àwọn ẹni yẹn ló máa ń yọ sí. Ẹ̀yin èèyàn lé, so bí wọ́n ṣe ní kábíyèsí, wọ́n ní wọ́n wà disappointed nínú bàbá yìí o, pé wọ́n ní bàbá tó yẹ pé ó ti wà pẹ̀lú wọn for 30 years. Ẹ̀mẹ̀pẹ́ tí ó bá ti wà pẹ̀lú èèyàn fún 30 years ó ti di family èèyàn. Ẹ dẹ̀ mọ̀ bí ààfin bàbá Wẹ̀rìnlá ṣe tóbi tó. Wọ́n ní ààfin wọn tóbi gan o. Wọ́n ní bí community ní ààfin wọn. Àwọn tó ti darúgbó tó yẹ pé wọ́n ti ní great grandchildren ó wà nínú palace bàbá Wẹ̀rìnlá. Ẹ̀kan péré ni mo débẹ̀ rí. Bí a dẹ̀ ṣe gbọ́, wọ́n ní bùkátà sí bàbá Wẹ̀rìnlá ń gbé nínú ààfin kì í ṣe kékeré. Oríṣiríṣi èèyàn ló wà nínú ibẹ̀. Oríṣiríṣi àwọn tó ti dàgbà tó yẹ kí wọ́n ti bímọ náà wà nínú ààfin bàbá Wẹ̀rìnlá. So ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti di ẹbí, náà ti di ará nínú ààfin bàbá wa Wẹ̀rìnlá. So arákùnrin yìí, òun àtàwọn ọmọ ẹ̀ náà, ẹ mọ̀ pé àgbàlagbà ni. Àwọn ọmọ ẹ̀ gan ti dàgbà. Because ẹni tó ti gbé inú ààfin yẹn for 30 years, òun gan ti di ẹbí. So ẹ mọ̀ pé ẹni téèyàn ti gbẹ́kẹ̀lé tó jẹ́ pé ó ń báyàn pèsè gbogbo nǹkan téèyàn fi ń ṣèwúre sílẹ̀, kó wá di pé ó tún wá ń ro ibi láti ṣe ibi nítorí owó. Ẹ mọ̀ pé ó máa dùn yàn. Wọ́n ní ọ̀rọ̀ yìí, wọ́n ní ó dùn bàbá Wẹ̀rìnlá gan. Wípé kí ló dé tó fẹ́ lọ fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn èèyàn burúkú. Wípé ìwà yẹn kó mú kúrò nínú ọkàn ẹ̀. Wípé tí ò bá ń ṣe pé ó ń ro ibi yìí, òrìṣà Ògúnjayé yìí kò ní yọ sí. Wípé nítorí ó ń ro ibi yìí ni òrìṣà yìí fi yọ sí. Wípé torí òrìṣà yìí kò ń gba ọ̀rọ̀ kéèyàn máa ṣe ibi, kò ń gbà rárá. Pé ẹni tó bá ti ń ṣe ibi, tó bá ti ń ro ibi, àwọn ló máa ń yọ sí. Ẹ̀yin èèyàn lé, nǹkan tá a gbọ́ nìyẹn o. Wọ́n ní ìjà bẹ́ sílẹ̀ láàrin àwọn àǹtí wa méjì lórí ọ̀rọ̀ àṣírí ẹwà. Kí ni àṣírí ẹwà yìí? Àṣírí ẹwà yìí ó jẹ́ nǹkan tó yẹ pé wọ́n fi ń protect àwọn olórí nínú ààfin. Wọ́n nítorí immunity tí bàbá Wẹ̀rìnlá fẹ́ gbà ní ọwọ́ wọn, pé ni àwọn ẹbí ṣe ní pé kí kábíyèsí kí wọ́n fún wọn ní àṣírí ẹwà yìí, tí wọ́n bá mọ̀ pé wọ́n fẹ́ gba immunity lọ́wọ́ wọn, kójú má bàa fi tì wọ́n. Wọ́n ní ẹni tí wọ́n dẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ nípa àṣírí ẹwà fún òun ní èyí tí àwọn ẹbí ẹ̀ kọ́kọ́ wá bá bàbá Wẹ̀rìnlá. Wọ́n ní ìgbà tí ìkejì tí ó gbọ́
òun náà wá fẹ́ lọ kó àwọn ẹbí ẹ̀ wá láti wá bá bàbá Erinla sọ̀rọ̀ nípa àṣírí ẹwà yìí, wípé nítorí tán bá gba immunity lọ́wọ́ àwọn, kí àṣírí ẹwà yìí kó fi cover àwọn, kójú má bàa tì wọ́n ní inú ààfin bàbá Erinla. Ṣùgbọ́n wọ́n ní ìjà bẹ́ sílẹ̀ láàrin wọn, wípé wọ́n ń pera wọn ní ọ̀dàlẹ̀, wípé kí ló dé tó jẹ́ pé nǹkan tóun bá ti ṣe nìkejì òun náà máa fẹ́ máa ṣe, wípé kí ló dé tó ń ṣọ́ òun kiri, wípé kí ló dé tó jẹ́ pé kò lè face life tiẹ̀. Ẹ̀yin èèyàn lé, oríṣiríṣi là ń gbọ́ nínú ààfin bàbá Erinla pé ó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ immunity tí kábíyèsí fẹ́ gbà ní ọwọ́ wọn yìí. Ṣùgbọ́n nǹkan tá a gbọ́ òun ni pé wọ́n ti parí ìwé, wọ́n ti document ẹ̀, wọ́n ti approve ẹ̀ láti gba immunity yìí lọ́wọ́ wọn. Allegedly bá ṣe gbọ́ ni. Gbogbo nǹkan tí mò ń sọ ẹ̀ allege ni. Mi bá bàbá Erinla gbé inú ààfin o. Ṣùgbọ́n nǹkan tá a gbọ́ làwa torchlight sí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á ṣàánú fún yín. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé á máa yọrí sí rere. Ọ̀sẹ̀ yìí, ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún èmi àti yín. Máṣọ́lá ni orúkọ mi. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ó ṣe pàtàkì fún channel wa. Prize giveaway October 15 ni a máa gbé another prize giveaway sílẹ̀. Èèyàn 5 péré dẹ̀ ni a máa mú. Ẹ comment, ẹ like, ẹ lè jàǹfààní prize giveaway yìí. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.